àdìtú ńlá lọ́rọ̀ Ọlọ́run ọba àwọn kan wọ́n máa fojoojúmọ́ bẹ Ọlọ́run wọ́n ní payọ̀ Ọlọ́run ọba bọ́ Ọlọ́run ní gbọ́ tiwọn. àìmọye obìnrin tó ti ṣe àgbèrè ṣe sìná tí ó ti wà tí ò dá irú wọn àṣìrọ́kọ gidi fẹ́ láìmọye ọkùnrin tó jẹ́ wípé ìwàkiwà ìwà burúkú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ síbẹ̀ olóòsì ní fìyà jẹ yóò sì tún máa rọ́wọ́ mú. sáwà sọ pé iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe ò dáa ni God shall not to blame. iṣẹ́ tọ́lọ́run ṣe dáa ìrìn àjò méjì ni. àkọ́kọ́ ń bẹ̀ o ni wọ́n ń pe kíníkan ní ìdẹ́lẹ́kẹ́. èso a máa lò kó lè mú ọtọ́ sílọ̀ sínà yóò wá máa tari owó yóò máa tari ọlá yóò máa tari ìwé ìgbélú yóò máa tari dáadáa sáwọn tí ò mọ Ọlọ́run bá sìn. ìwọ tó wá ń sin Ọlọ́run bá ọ̀ní ìwé ìgbélú gbà ìwọ tó ń gbààwẹ̀ ọ̀ní rọmọ bí ìwọ tó ń ṣe ọ̀sàká ìwọ tó ń ṣe dáadáa tó ń lọ gbogbo bí tọ́lọ́run bá fẹ́ ọwọ́ àfẹ́ ṣe nǹkan rọrùn yóò máa jásá gidi fún ọ. èṣù fẹ́ lò bẹ́ẹ̀ kọ́ ló kú lójú ọ̀nà lọ́ba. ẹlẹ́ẹ̀kejì àwa tá à ń sin lọ́n gangan àṣírí kan wà kò já dán lọ́wọ́ bá mọ̀ láre ènìyàn ọ̀rọ̀ Yorùbá ni tó ní láre ènìyàn lóore wà. a jẹ́ wípé èmi ò lè dá sóríire tí n bá ṣàánú rẹ̀ ìwọ náà lè sóríire tí wọn náà bá ṣàánú mi ṣùgbọ́n kàràǹkà ṣàánú ara wa ìṣubú wa là ń wà kàràǹkà ṣàánú ara wa àbòsí ara wa là ń ṣe àṣàbòsí fa àfẹjọ kírun ní mọ́ṣáláṣí àtún lè tò sí ẹ̀gbẹ́ ọmọ ìyá wa àtún bínú rẹ̀ lẹ́ni tó jẹ́ pé ara rẹ̀ lórí wá wà ẹni ọ̀sẹ̀ gbè fún lónìí bóyá ẹnu ọmọ rẹ lọ́mọ tí ó ti sórí ilé lásán ọmọ nígbà bá fò níbọ̀ lájẹ́ ńkọ́ ló bá tán tọba ń jẹ́ ẹni tí ń ṣe lọ́n tí ń ké pọ̀ lọ́wọ́ ọba tọba fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba lérí gbàdá rate Ọlọ́run lọ pè lóòótọ́ yóò fún ọ lẹ́rán yóò wá wò pé yóò send the request kó lè bá accept ẹ̀. Quran 61 surah to solve Ọlọ́run tó fà nígbà àwọn sàlàyé yá ayọ́ alladhina amanu ala adullukum ala tijaratin tunjikum min adhabin alim. sọ fún àwọn tó bá fẹ́ gbóni lọ́dọ̀ mi ìgbé nǹkan bíi méjì mẹ́ta kan bẹ tẹ́bà ti lè ṣe wọ́n ti send the request máa accept ẹ̀ máa gbàdúrà wọn. àgọ́gọ́ tó mi nínú billahi wa rasulihi ẹ gọ́gọ́ pé èmi Ọlọ́run nígbàgbọ́ nínú èmi Ọlọ́run which means wàá kírun wàá gbà wàá yọ sàkátà àbí pé kọ́ ṣe dáadáa síwájú Ọlọ́run kọ́ kúnlẹ̀ kọ́ kíkọ́ Ọlọ́run kọ́ sí tahajjud. àmọ́ request lọ send yẹn kí n tó lè accept ẹ̀ wọ́n tún já ìdúnà fi sẹ́bílẹ̀ bí amwalikum wàá ná owó tó wà lọ́wọ́ rẹ̀ fún ẹni tí ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ tó o bá fún mi ń lè fún ọ. So God created mankind in his image. Bíbélì ní Ọlọ́run dá ọmọ ènìyàn pẹ̀lú àwòrán ara rẹ̀. àṣẹ tó bá sórí fẹ́ni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àṣẹ Ọlọ́run lọ sórí fún. àṣẹ bọ́kọ bá dùn ìyàwó rẹ̀ nínú àṣẹ Ọlọ́run ló dùn nínú. àṣẹ báyà bá dùn ọkọ rẹ̀ nínú àṣẹ Ọlọ́run ló dùn nínú. kí wọ́n lè tó expect orí lọ́dún èèyàn. mo forí ṣe fún ìyàwó mi kò mọ́ fún mi kò lè mọ́ torí èso lọ sí fún. mo forí ṣe fọ́kọ mi kò mọ́ fún mi kò lè mọ́ torí èso lọ sí fún. ta lọ sí fún òun lọ lọ́wọ́ bá. tàlẹ́ńtọ̀ tí ó ṣe sàárà tí ò ní ràánú gbà tàlẹ́ńtọ̀ tí ó dá sí tọ́lọ́run tọ́lọ́ ní dá sí títí èèyàn ní náwó sọ́lọ́ kọ́ lóun náà ṣe sí ó wá kú bẹ́mi àti ó ṣe sí. àwọn ń pariwo ìjọba à ń sáré tẹ̀lé lówó à ń sáré tẹ̀lé lọ́lá àsọ́lọ́wọ́ nìwọ náà àsọ́lọ́lá lèmi náà àmọ́ tí ó jẹ lówó oníke ń ṣàánú rẹ̀ ìtí ó jẹ ọlọ́lá oníkí òun ṣàánú mi ìmọ̀ ṣàánú ara wa yóò jẹ kára àánú gbà wọn jọ lọ láàrin ènìyàn. ẹnìkan ní ń bú àbí kú ọmọ ó bí fa lórí mẹ́ta eléyìí tó wá bí iná wa padà lọ sọ́dọ̀ ẹnìkan lẹ́ni wọ́n sọ pé tọ́ ọ bá ti jẹ́ ẹni tí ibà ń gbọ́rọ̀ sọmọ tó bá bí lẹ́nu tó bá lóun fẹ́ jojú kọ̀ fún bá lóun fẹ́ japá kọ̀ fún kò ní kú mọ́ ẹ bá bí yùn ẹ máa ń tọ́jú rẹ̀ ọmọ ayọ̀ tó bá lóun fẹ́ japá wọ́n fún bá lóun fẹ́ jorí wọ́n fún bó bá lóun fẹ́ jẹ̀dọ̀ wọ́n fún ó bá rí ẹyẹ lórí igi bá lóun bàbá rẹ̀ pé òun fẹ́ jẹyẹ já lọ bọ̀rọ̀ ọmọ náírà ọmọ ẹyẹ tí mẹ lórí igi olùfẹ́ mú ọba lọ bá rí ó bá mú ó bá lupa inú wa bí ẹyẹ yẹn pé bá gan ṣe ń bẹ nínú èèyàn gan ń bẹ nínú ọyẹ náà ó tètè rọmọ bí mẹ́ta tó tún wá bí wọ́n tún wá mú kàmẹ́ wọn wá lupa ó wá lọ sọ fún ànábì wa Sulaiman alayhi salatu wasalam tí ń gbọ́n tẹ́ yẹn ń wí tí ń gbọ́n tẹ́ ẹranko wí ó lọ fẹjọ́ sùn Sulaiman ní ọ̀rẹ́ pàǹlẹ́kùn ṣùgbọ́n ó tó ẹni tí ń fìyà jẹyàn o
àmọ́ méjì yòókù àbọ̀ protect ẹ̀ mashallah. Ànábì Sulaiman bá kó àwọn àjànú sí abẹ́ igi yẹn anybody tó bá ti gorí igi ẹja bọ́ ẹyẹ nǹkan gbọ́dọ̀ sí àwọn àjànú bá lọ bẹ̀ ló bá dijọ́ kẹta lọ́wọ́ bá tún dáàdì mi jẹyẹ ọmọ ẹyẹ bó ikú onímọ̀ kù bàbá rẹ̀ dẹ̀ ń jẹ lọ́wọ́ lágbèjúwe bóyá bíi mọ́sà àbákàrà ó bá sáré mú bíi méjì pé kó máa fi panu lọ yóò bọ́ tàbí sàrà kan bá ní ẹ dákun tí ń bẹ lọ́wọ́ yín ẹ bùn mi ebi ń pa arákùnrin èjì tó fi rónú sàrà bá ní ẹ dákun fún ló bá fi lẹ́lẹ̀ arákùnrin lọ kó ẹyẹ ọmọ ẹyẹ wallahi billahi lazim nǹkan kò mú ẹyẹ wà lóko bá Ànábì Sulaiman náà sọ pé ó ti kọ́ méjèèjì yòókù ṣe bí ìránṣẹ́ Ọlọ́run sì lọ pera rẹ̀ Ànábì wa bí Ọlọ́run léèrè Ọlọ́run ni ó ti ṣe tó ju ọ lọ kí ni tó ju ọ lọ sàrà àti sàrà ju mi lọ àti ju ọ lọ sàrà tó ṣeun báyà tó fún ní mọ́sà lásán ó ti lé gbogbo aburú jìnnà kúò níwájú rẹ̀ àṣẹ 10 naira tó fún bára àṣẹ 20 naira àṣẹ dídásí tọ́lọ́ tó dásí tọ́lọ́ àṣẹ kò tó tàgbẹ́lẹ̀ pátápátá àṣẹ ní ìjọ kó bẹ̀ ó ń wù ọ́ tàbí kan ti sunkún ó ń wù ọ́ tàbí kan ti sí ọ ó ń wù ọ́ tàbí kọ́rọ̀ yóò dàrú ṣùgbọ́n Ọlọ́run tó rí bẹ̀ fún ọ látara kíni bóyá nítorí sàrà àtọ̀sí tọ́ọ̀mà external prayer you need it in your life àdúrà tẹ́nì kó kàn sí fún ọ lájàgbé àti ìbáṣọ alágbájá wà lẹ́yìn Ọlọ́run ló bá mọ ibi tí mo wà báyìí ìjẹ́ yẹn lè sọ bẹ́ẹ̀ sí ọ kí lágbàdo owó tọ́ ní tọ́ ń lò tọ́ sí yàbàyàbà káàkiri táyà kan bẹ ní ẹgbẹ́ rẹ̀ tí wọ́n sọkọ rẹ̀ sì ni ọ tíyàwó rẹ̀ ń pa ìkú ọ kó tó rẹwà jẹ sáyà rẹ̀ ni ọ tọ́ ní kíni owó tí mo bá ní ọlọ́mọdé ń dáràn kí n máa fọkàn mi lówó kó lọ́mọ fi yàn lé yóò fi yàn lé ìwọ ọlọ́sàn lẹ́sẹ̀ náà bọ́lọ́ ṣé wọ́n sọ pé ìyàwó ò lè tọ́jú ọkọ ni ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ ronú pé ìyá àti bàbá yín ń bẹ lábúlé wọ́n ń dààmú kó tó jẹun ẹ̀yin sì ń gbélé ọlá ẹ̀ ń gbélé ọlá wọ́n fi ń wò fún pé ìyá yín ní í ṣe wọ́n fi ń wò pé bàbá yín ní í ṣe sẹ́yìn kò ti síra yín kẹ́rin ni àwọn àbúrò rẹ̀ wọ́n gbẹ́lẹ́gbẹ̀ rẹ̀ tí wọn ò rówó ọ sì ń lọ ra mọ́tò fún gẹ̀fúrẹ́ǹdì ọ ń lọ ra mọ́tò fẹ́ni tí ò wúlò ẹlòmíì ń bẹ́lẹ́gbẹ̀ tó pé just 20,000 naira ó gbọ́ bùkátà rẹ̀ dákun torí Ọlọ́run sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó o bá ń ṣe sàárà kò ní kó rèé ó tán àìṣe sàárà kò ní kó rèé ó pọ̀ sí Ọlọ́run ọba ni ó fún ọ bí ọba tí wọ́n ṣe fún yàn Ọlọ́run ni wàá máa ṣe fún ọ tẹ́ bá wá sórí program mi every morning ní gbogbo àárọ̀ láago 6 àárọ̀ lórí TikTok àti Instagram tá a máa ṣe daily prayer àkọ́kọ́ máa ń gbàdúrà ká tó bọ́ tanu lé láago 6 dájí la máa ṣe ìwọ sáà follow mi Alfa JEJE àgbà lórí TikTok lórí Instagram àti lórí Facebook nígbà tá a bá ṣe live oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wá tí wọ́n ń give testimony ọmọ bá ṣe ń ṣe àbẹ̀ náà àwọn àṣẹ sàrà àwọn náà ní foundation tá a gbé kalẹ̀ ní mọ́ṣáláṣí wa account number àwa lè wò pé ókè nínú ẹ̀yin tẹ́ jẹ́ follower wa ta ní ṣiṣẹ́ nínú yín tó jẹ́ pé kò tí ì rọ́nà àbáyọ ká tó fún ọ ní àdúrà gẹ́gẹ́ jákọ́ fún ọ lówó àwa ògè lónìí wọ́n ní 50,000 àwọn ẹ̀yin èèyàn ẹja contribute owó tó a bá ní mọ́ṣáláṣí àbàmù ó yá kí ló fẹ́ ṣe àwa lọ wò kí ló tẹ́lọ̀ ní ọ ó yẹ ra machine fún ó yẹ ìyá ó yẹ sóò rẹ̀ sọ́tìrì àwa lọ máa patronize àmọ̀ fàdúrà rẹ̀ lọ́wọ́ wípé tó kí nǹkan rẹ̀ ó máa tó lọ síwájú sí àti yẹ̀yìn tọ́lọ̀ wọn bá fẹ́ nù ìgbà míì máa ń bẹ owó àkó owó jọ tó bá fún àwọn mọ́ṣáláṣí àlọ́ fẹ́ra ń jẹ àpè fáwọn òpó àtòpó ayé àtòpó ọ̀run káàbẹ̀ náà nìkan sáà kọ́lọ́ náà fi ń gbàdúrà wa ọ send the request nù ìtọ́lọ́ fi accept the request ẹni pé kò sí sàrà ló dé ń sọ fún mi pé àdúrà ni pé ẹni tó lọ wẹ̀ nínú ilé tó fẹ́ jáde sàrà ni ẹni tó wẹ̀ tán tó wá wọ aṣọ sọ ọba wá wẹ̀ tó ọba wọ aṣọ ìhòòhò lọ jáde ayé sì pè ọ́n wèrè bí wọn bá fẹ́ darapọ̀ mẹ́ni tí yóò wà lára àwọn tí yóò máa fọyàn ẹlòmíì wọn sọ pé àfa ìdákun ẹ̀sánú èmi náà rárá fi dàníyàn lónìí pé látòní lọ èmi náà fẹ́ máa fọyàn torí òkè lọ́wọ́ afọ́ni ń gbé tọ́ba tí wọ́n ń fọyàn wà lẹ́ ayé sì máa fọ́n ní tó dà ní ààyè wa ló wúlò òkú wò nítumọ̀ mọ́ nígbà tẹ́lẹ̀ mi bá tó wá ṣàìsàn láti wá máa dáwó fún rárá ìgbà tí ò ṣàìsàn yẹn kí lẹ̀ ń wò máa jọba bá rí murder case ìgbà tí mi lálàyé case kí ni ìjọba ṣe fún wa bí ìjọba bá ràn wá lọ́mọ ẹja máa ràn wá lọ́wọ́ ìtì mẹ́lọ́ rẹ̀ just 1,000 naira ó save life ẹlòmíì bí wọn náà máa fẹ́ darapọ̀ máwọn ẹlẹ́yin ijó àánú àkànnàbà mọ́ṣáláṣí lọ́wọ́ 20 40 53 75 26
2040 53 75 26 First Bank Amurula Islamic Dawa ni ó gbé jáde èmi náà ń dá sí ìwọ náà dá sí ẹ bá wà lórí live mi yóò máa rí ìwọ̀nba tọ́lọ́run bá fẹ́ mi náà èmi náà ń fi sí ìwọ náà wàá dá sí tọ́lọ́run bá lónìí kọ́lọ́ lè dá sí títí ẹ̀ gbogbo tó bá fi rẹ̀ wá dá ọlọ́run bá ń ṣe ìlọ́pọ̀ rẹ̀ fún ọ ọlọ́run dùn nínú ọlọ́run dùn èmi náà nínú àdúrà rẹ̀ ó gbà ó àdúrà tèmi náà ó gbà ó gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa náà ẹ̀ ń dá sí ni ẹ̀yin tẹ́ ń wo live wa ẹ̀ ń dá sí ni kódà ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube channel wa Alfa Jejagba TV wà láyé ẹ̀ ń dá sí náà ni ìwọ tó bá tó wá fi ránṣẹ́ sẹ́lòmíì mashallah ọtún ti dá sí gbogbo ẹ̀yin tẹ́ ń lo fídíò mi lórí TikTok lórí Facebook lórí status wàláì gbogbo sẹ̀mítẹ́ bá lò láyé ẹ̀ ní sọkún yóò wọlé àwọn ẹlọ́lọ́ ẹ̀kọ́ tẹ̀wá sun ẹ̀kọ́ ayọ̀ ni ó jẹ́ ẹ̀kọ́ rẹ̀ ni ó jẹ́ àtúnwá sẹ́ndì ẹ̀sìn WhatsApp ẹ̀ tún wá download ẹ̀ ń ná dátà ẹ̀ mọ̀ mi rí ṣùgbọ́n ẹ̀ mọ ọlọ́run bá rí lára mi ọlọ́run mẹ̀yìn náà rí gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n adájọ́ ọlọ́run tẹ̀ fún 1000 2000 100,000 50,000 lágbára ọlọ́run bá àpò yìí ò ní gbẹ idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba láàrin ènìyàn lórí wa bó bá gborí lọ́dọ̀ lọ ọ̀sán ọmọlàkejì rẹ̀ Alfa Jejagba ló kọ́ mi o sàmárì.